kábíyèsí tí wà ní tẹ̀yìn kọ́ ìdí ọpẹ́ wa ṣáálẹ̀ yóò bàbá tẹ́wọ́ gbọ́pẹ́ wa àmàdúpẹ́ ọpẹ́ ọ̀tọ̀ lórí ayé wa ọmọ òkú mọ́ wà lọ́wọ́ ó tọ́pẹ́ aya òkú mọ́ wà lọ́wọ́ ó màmá tọ́pẹ́ o ọkọ tún bẹ lálàáfíà ara. Happy birthday, happy birthday. Ìdẹ̀ra náà bí mo tún ti dé. Kọ́nfàmẹ́ntò mo gbórin dé. Mo gbóyin aládùúdé. Ẹ wá bá mi lá o. Òde tún ti yá ẹ tẹ̀lé wa. Títóbi o. Títóbi fọ́gà àgbà. Akiri ṣọrẹ. Mo ṣe títóbi fọ́gà àgbà. Akiri ṣọrẹ. I praise you, Lord. I appreciate you. Tí kì bá ṣọlá rẹ̀, tí kì bá ṣọlá rẹ̀ o, tí kì bá ṣọlá rẹ̀ o. Ta lè rí? Àkàìmọye òjò ló máa ti rọ̀. Mélòó mélòó èèyàn ló ti lọ. Ọ̀pọ̀ ló ti kú. tó ẹ kú lélà kó nílé o. Wọ́n dọ́pọ̀ lọ́pọ̀ mọ́lẹ̀ bí ọbọ̀. bẹ́ẹ̀ ni ẹ káàbọ̀ là kérò ọ̀nà. Ẹjọ́ ẹlẹ́jọ́ ló ń gbọ́pọ̀ lọ́pọ̀ dọ́gba ẹ̀wọ̀n. a sì bá ọba tó ní wá ọba tó nu gbogbo láàyè gbogbo tó ń sun gbogbo fún wa níbi gbogbo. Káwọn dókun wọn mọ̀ wọ́n. a sì bá ọba tó fún wa lóore ọ̀fẹ́ bíbẹ lénìí. Àríyànjiyàn ló ṣẹlẹ̀ níbẹ̀. kò sí nǹkan tá a mọ̀ ṣe tó járó oore ọ̀fẹ́ tèmi gbà oore ọ̀fẹ́ náà lárígbà lọ́wọ́ ọlọ́run torí pàdá níwà àmọ́ sìn bó ṣe yẹ ká sìn oore ọ̀fẹ́ lárígbà. Àwọn ṣáálẹ̀ yóò. Bàbá tẹ́wọ́ gbọ́pẹ́ wa. Àmàdúpẹ́. wọ́n ní bẹ́rù bá dúpẹ́ orí àná ó di dandan yóò gba òmíì sí i. Ọmọ òkú mọ́ wà lọ́wọ́. a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó tún fún wa lóore ọ̀fẹ́ tèmi o. Aya òkú mọ́ wà lọ́wọ́ o màmá. a ṣe bọ́ ọlọ́run ọba dániwáyé ọba jìnrìn bàǹbàǹbà jìnrìn yàgbóyàjò ọba àṣọ àmọ̀ṣèbà rẹ o. à ń jáde lọ láàárọ̀ jáde lọ lọ́sàn-án à ń wọlé nírọ̀rùn. ebi ò pa wá ṣùgbọ́n àyò amọ̀dúpẹ́ lọ́wọ́ rẹ ò tó rọ́pò òjò ló ti rọ̀ tílẹ̀ fi fà mú. Long life and prosperity. Happy birthday. àkí ọlọ́run ọba àkìnkì tán. ọba tí ò sọkùnrin ọba tí ò sóbìnrin. ọba ẹlẹ́ni àtẹ́ẹ̀kọ́ ọba ẹlẹ́ni ẹwẹ́lẹ́. ọba àlà funfun gbò. ọba tó farahàn àwọn tí wọn ò dá mọ̀ wọn mọ̀ pọ́lọ́n ló ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wọn. àwọn kan ń wọ́lọ̀ nǹkan dọ́lọ́wọ́n ọba mọ̀ ọlọ́run ò farahàn wọ́n. ọba tó pamọ́ sáwọn kan tó dẹ̀ farahàn sọ́pọ̀ èèyàn. ọba tí ò bímọ tẹ́nìkan òbí àṣìbàrẹ́ o. lórí kànníkáyà tv kárídù náà lẹ ti ń gbọ́ wa lórí ètò yín ètò wa. Arojinle lọ̀rọ̀ ayé bá àbárojinlẹ̀ dáadáa máa ta kókó bá àbárojinlẹ̀ a máa jóná. sórí inú ilé ayé mà pógun láyé ń bá ti múra sílẹ̀ látìgbè ìwé ní ìbámọ̀ ti múra sílẹ̀ o. ìbá lọ bá gbogbo àwọn Amẹ́ríkà kí wọ́n gbé ìbọn wá o. wọ́n kọ́ mi mọ́ ṣe ń yìnbọn. bá lọ́ọ̀dọ̀ àwọn alágbẹ̀dẹ ilẹ̀ Yorùbá kan bá ń rọ́dà. bá lọ́ọ̀dọ̀ àwọn China ń lọ ra ọkọ̀ ogun tí wọ́n fi jà pé mò ń bọ̀ wálé ayé láti wá jagun. láti gbèwé ní bámọ̀ tí múra sílẹ̀ o. Ó bàbá tó bí ẹ lọ́mọ. ẹni ẹ ti ẹ̀dá kọ̀ọ̀kọ́ kò sọ́kọ́nù tá a fi ń jà ìbá wà ọkọ̀. Ẹ ó máa kì í délé. atọ́ta àtìbọn. Lọ́jọ́ ìbí. wọ́n bá ní ọmọ ìkíló wá ṣe àmórí gbógun láyé mo fi dìbọn wá. Máa kì í délé. ṣùgbọ́n ìrèyàn já mi sí i. adélé ayé tán ayédogun. Ayọ̀. a ṣe bọ́ ọlọ́run bá sì bá àwọn tọ́lọ̀ ń kólé ayé lé lọ́wọ́ o. a kí ọlọ́run ọba tó fún wa lórí ọ̀fẹ́ ká máa bẹ̀ lénìí. tọ́lọ́kọ̀ ọ̀kẹ́ ìmọ̀ye èèyàn náà ni ilẹ̀ ti fàmù tómi ti fàmù tí wọ́n ti lọ tí wọ́n ti kú dànù. Ẹ̀dùnmarè ọba aláwùrà bí òní jẹ́ kémi tiẹ̀ órágo ànírásà àní tẹnu gbóbi ọwọ́. a sì bá àwọn tá a gba mímọ̀ kan àbí méjì lọ́dọ̀ wọn.
nílé àwọn bàbá. a sì bá gbogbo àwọn àfáà tán ti ń kọ́ wa a sì bá gbogbo àwọn tíṣà tán ti ń kọ́ wa. a sì bá gbogbo pèdè gbogbo sọ̀rọ̀. a sì gba àwọn aṣíwájú tá a gba ẹ̀tọ́ tá a gba ọ̀rọ̀ tá a ń sọ ìta gba mímọ̀ lọ́dọ̀ wọn tá a gbọ́dọ̀ wọn kọjá. torí Yorùbá bọ̀ wọ́n ní pé kò ló bá júbà alẹ́ ilẹ̀ alanu fún ni. olùdarí bẹ́ẹ̀ ni o. Premier Legacy. amọ̀tẹnugbó bí ọwọ̀ torí pé ìbà òkè méjì tá a gbọ́dọ̀ gbàgbé. ìbà agi méjì tá a gbọ́dọ̀ fojú rí náà. ìbà àwọn àgbààgbà nínú ẹyẹ ìbà àwọn àgbààgbà nínú ẹranko. ìbà àwọn àgbààgbà láàrin àwọn èèyàn ìbà àwọn àgbààgbà láàrin àwọn ìjọ̀nú. torí pé wọ́n ní ọmọ kékeré tó bá ṣe bà wọn tó ń bẹ ń wájú tó lè wò ó jẹ́. òun tọ̀ náà ó tẹ̀lẹ̀ látẹ̀pẹ́. kì í ẹ délé o ọlọ́jọ́ ìbí. ẹgbìnrin ọ̀tẹ̀ Arojinle lẹ́tọ̀ tẹ́ ń gbọ́ lọ́wọ́ o. lórí ìkànnì Kaya TV kárí tẹ̀ tí mo ń gbọ́ wa náà ni. ẹ ti mọ̀ pé àwa kì í mú sí. o ẹja ńlá la máa ń gbé. mọ́ra ò dúpẹ́. orúkọ tèmi ni Alhaji Taofeek Shafihin Olapade ọmọ bíbí ìlú Ìbàdàn kó bọ́bọ́n jẹ́ nílé bàbá tó bí mi lọ́mọ. bọ́ọ̀lù kú wọlé o. ẹ dákun ẹ bá mi ṣí ẹ bá mi tẹ láìkẹ́ bá mi tẹ lọ́fẹ̀ẹ́ jó débi ó yé ó dúró. gbogbo ẹ̀dá tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ lórí YouTube àbí tẹ fẹ́ bá mi sọ̀rọ̀ lórí TikTok àbí Instagram. alẹ́ àwọn tó jẹ́ Yorùbá tó lè dá sọ̀rọ̀ tí mò ń fẹ́. ọ̀nà ṣé àwọn òyìnbó tó kàn máa kọ́ máa hádì mi. ó wọlé Ẹlẹ́dùmarè o. àwọn ní kí wọ́n jẹ́ ká ṣe kí ni ká jọ sọ̀rọ̀ lénìí. ẹni fún ẹ láyé. ní tó ń ṣẹlẹ̀ ńgbà nílùú Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ la fẹ́ sọ̀rọ̀ lé lórí. kò ṣàmù. torí Yorùbá bọ̀ wọ́n ní ọmọdé gbọ́n àgbà gbọ́n la fi dálẹ̀ ẹ̀fẹ̀. bẹ́ẹ̀ ni mo rẹ́nikẹ́ ló. ọ̀rẹ́ jọ̀rẹ́ náà ni ìwà jọ̀ wá. olólò. ọlọ́gbọ́n tọmọ ẹni ọwọ́ ọmọdé ò tó pẹpẹ bẹ́ẹ̀ ni tàgbàlagbà náà ò lè wọ akèrèǹgbè. kò fìgbà kan. ẹ já ló báwọn bàbá wa ṣe lò wọ́n ní òòṣà tá a bá ṣe tá a bá yọ tọmọdé sẹ́yìn a máa dohùn gbàgbé. Yorùbá náà ló tún sọ̀rọ̀ pé tá a bá johun gbé ká má tún johun gbé. ẹ má gbàgbé ìpìlẹ̀ ọmọ Yorùbá. bí ìjọ. nǹkan ń bẹ ńlẹ̀ Yorùbá o àwa tá a ṣẹ̀ wọlé ayé ìgán mọ̀ pé nǹkan ń bẹ. mo rẹ́nikẹ́ o. Yorùbá ní nǹkan àjogúnbá tí ò lè bàjẹ́ láíláí. olùmùkẹ́. tẹ́dà kan ò lè kó lọ òkè òkun tí wọ́n ní wọ́n ti kó gbogbo nǹkan àmúṣọrọ̀ agbára Yorùbá lọ òkè òkun níbo. ẹ tí ì mú nǹkan kan o. ẹ dẹ̀ lè kó lọ nítorí pátẹ́gùn ò ṣeé dì mú. ẹ gbọ́. mo sì bá kábíyèsí Peregrino 9 mo sì bá ládéládé lóye mo sì bá àwọn tí ń bẹ níwájú o. ó yẹ bá mi ṣe ẹ bá mi tẹ láìkẹjọ débi tó yẹ kó dé dúró. àti orí ẹni. olùmùkẹ́. òun ló tún lé ládùn. olùmùkẹ́. ìdẹ̀rẹ́ àná bí mojó. olùmùkẹ́. kọ́ńpámẹ́ntò mo bá wọn dúpẹ́. olùmùkẹ́. ìlú òkèrè lẹ́wà. olùmùkẹ́. àníkẹ́ kéré oko délé. olùmùkẹ́. ọba tó so ipò tẹ́lẹ̀. olùmùkẹ́. kò ní tú yí ká. olùmùkẹ́. àti orí ẹ̀yìn. olùmùkẹ́. Arojinle lọ̀rọ̀ ayé Arojinle lọ̀rọ̀ tá à ń sọ lọ́wọ́lọ́wọ́. èṣù tó yáfẹ́. ohun gbogbo tá a bá fẹ́ ṣe nínú ayé ìjà máa ń rojinlẹ̀ dáadáa. àmì àṣẹ. bó o bá fẹ́ lọ́rẹ̀ẹ́ rojinlẹ̀ dáadáa o. àṣẹríkú. bó o fẹ́ lọ léèwé rojinlẹ̀ dáadáa. iṣẹ́ bí wọ́n bá ní rojinlẹ̀ kì í ṣe pọ́pọ́ lọ́rẹ́ nìkan ni wọ́n ní òfin rò. àpẹpẹsẹ. jáde kó o wo ohun tó o fẹ́ dáwọ́lé kó o má bàa tẹ́wọ́ tẹ oògùn mọ́lẹ̀. olùmùkẹ́. jáde kó o mọ bí o fẹ́ gbẹ́sẹ̀ sí kó o má bàa gbẹ́sẹ̀ légò. jáde kó o mọ ẹni o fẹ́ mú lọ́rẹ̀ẹ́ kó o má bàa fẹ́ ikú lọ́rẹ̀ẹ́. jáde kó o mọ̀ lú tó o fẹ́ lọ kó o má bàa bọ́ sọ́wọ́ ọkú. àgádágodo òfinú hanra wọn. ọ̀pọ̀ èèyàn ni wọ́n ti pa kádàrá rẹ̀ dà. ọ̀pọ̀ èèyàn náà ló ti rìnrìn àrìnfẹsẹ̀ sí. ẹtùmárì ọba láwùrà bí òní jẹ́ kémi àti ó rà àrìnfẹsẹ̀ sí o. lórí ìkànnì Kaya TV kárí dùn náà lè ti ń gbọ́ wa. títóbi fọgàn. ẹ gbọ́ kí la fẹ́ sọ̀rọ̀ lé lórílẹ̀ ní fáǹfààní ẹ̀yin tẹ́ bá fẹ́ polówó ọjà. ṣó ti tó. ẹ pè wá sórí nọ́mbà +233 260 878860. I praise you Lord. +233 260 878860. tàbí kẹ́ ẹ pè wá sórí nọ́mbà ẹlẹ́ẹ̀kejì +233 50 1932 736. tí kì í bá ṣọ́la rẹ̀ o. +233 50 19 32 736. lórí ìkànnì Kaya TV kárí tá a fi kalẹ̀ sí alájùká ní ṣìtúrọ́túrọ́ station. ibẹ̀ náà láti ń jábí ọdún tá a ti ń rọ̀ bí òjò tá a tún kù bí òjò. àwa náà kọ́ ọlọ́run bá láwùrà bí náà ló ń lùlù fún ìròmí wa lábẹ́ omi. tó fi ń jó lórí omi tó máa ráyè sọ pé mọ̀ ọ́n jó. bẹ́ẹ̀ ni ọlọ́run náà lè jìká tí òjá so jábọ́ lẹ́yìn ọ̀run wa. a sì bàrẹ̀ o kábíyèsí o. ẹjọ́ ẹlẹ́jọ́ ló ń gbọ́pọ̀ lọ́pọ̀ dọ́gba. ọ̀pọ̀lọpọ̀ àfojúdi ti pọ̀ nínú ayé tá a wà yìí.
ẹ sọ fún gbogbo ọmọ Yorùbá gbogbo ń tá a bá fẹ́ ṣe nínú ilé ayé ètò ti wà ń bẹ̀ ẹja rìn bó ṣe yẹ ká rìn ẹ jẹ́ ṣe bó ṣe yẹ ká ṣe bó o bá fẹ́ pẹ́ nínú ayé tó wà yìí tó o mọ̀ pé níjọ́ táwọn èèyàn ti ń kú kò sẹ́ni tó lọ ọ̀run tó bọ̀ rí ó jẹ́ nìkan ó dẹ́mi rẹ̀ légbodò ṣé torí pé o fẹ́ fi ọmọge o fẹ́ fólówó lóò ṣe bẹ́lẹ́dà rẹ̀ wò kó o tó fẹ́ ṣé torí pé o fẹ́ lọ ìlú òyìnbó lóò ṣe bèrè lọ́wọ́ ẹlẹ́dà rẹ̀ kó o tó lọ ṣé torí pé o fẹ́ jẹun tó dára ní òjì ó lajú kó o béèrè kó tó wo bí o ti fẹ́ jẹun so o mọ̀ wípé wọ́n bá ní o máa ń kírun àbí o máa lọ chọ́ọ̀chì àbí o máa lọ sí gbàlẹ̀ dáadáa èmi sọ̀rọ̀ nípa ẹ̀sìn general àwọn tí wọ́n sọ mọ́ nítorí o sórí ní téèyàn bá ní ti fi ń ṣe ìṣọ́ra àbí ìṣúra kì í fi nílẹ̀ ṣùgbọ́n tó o bá ti fi ilẹ̀ láàrin ọjọ́ kan yóò fi ọ́lẹ̀ láàrin ọjọ́ mẹ́wàá bẹ́ẹ̀ náà lọ́lọ́run bó o bá fọ ọlọ́run ọba rẹ̀ lẹ̀ àlá fi ilẹ̀ láàrin ọjọ́ kan yóò fi ọ́lẹ̀ fún 41 days ìtumọ̀ ẹ̀ ní pé bó bá ṣe jìnnà sọ́dọ̀ sí ní ó sì súnmọ́. sẹ́ríjà tó wà ń ta ń sin gbogbo wa mọ̀ pé kò yí ṣe jẹ̀sìn o àwọn tí wọ́n gbé lọ́wọ́ kan ya kàn dá mùsùlùmí ni wọ́n ṣe ọmọ mùsùlùmí dáadáa o àwọn mọ̀jà àrò torí pé ńlẹ̀ Yorùbá gbogbo alámọ̀ yìí pé kò sọ́tẹ̀ kò sógun láàrin gbogbo mùsùlùmí àtẹlẹ́sìn Christianity àwọn ẹni èpè míì ni wọ́n ń ba yí jẹ́ tó bá wá ráàfà àtọ́jọ́ ọmọ Yorùbá tí ń hùwà tí ò da àwọn kàn dá nù rẹ̀ sínú torí pé kò ní í ṣe burúburú ká tú ráìsì àbí ká tú ẹ̀wà ká má bòkúta nù ẹ̀ àwọn làdàlú tí wọ́n fi ń pe ẹlẹ́wà ládàlú bó o bá fi yín sínú ẹ̀wà àdàlú dáadáa ó wo òkúta o àwọn yẹn làdàlú gbogbo wa láwọ sọkẹ náà ṣùgbọ́n tí ń bẹnu wọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó gbogbo tó o bá fẹ́ ṣe nínú ilé ayé díkọ́mọ rẹ̀ ó dá ẹ̀sìn tó ń sìn mà jí ó mọ pabambarì ẹ̀sìn náà torí ijó ogun bá ti wá lé yóò lè mọ wá yóò lè mọ ẹ̀yìn yóò lè mọ bí ó ṣe gbà yóò ṣe mọ ọmọ tí ó pè yóò mọ tí ó kò yọ ńbẹ ṣùgbọ́n ẹni tí ò lọ́lọ́run kọ́mọ dàbí ẹja tó ṣe pé ńgbà tí ìwọ gbé inú odò ni wọ́n ń pe àlá tó pè kógun tó dé. olówó orí. ẹlòmíì ńgbà mọ́tò bá fẹ́ fa bírèkì àbí tó bá fẹ́ já bírèkì a máa pe Jésù a máa pe àlá tó pè kó tó kù ńlé Jésù tó pè kó tó kù ńlé èdè Elédùmarè tó pè kó tó kù ńlé Ogun wa dé wa ń pe Jésù ń pàlà ń pe Èdùmarè ọba tó ti ń pè ó dájọ́ lẹ̀kọ́ lọ́hùn tó dọ̀ lóhùn o bẹ́ẹ̀ ni ẹjẹ́ a máa pe Ọlọ́run kọ́lọ́hún ó dá wa mọ̀ torí ijó ogun bá lè kámọ̀ bá kó sọ́wọ́ lọ́wọ́ ibẹ̀ yẹn kọ́ mò ń lọ àròjinlẹ̀ lọ̀rọ̀ ayé o. alága ìdí òun á kì í ẹgbẹ́rẹ́ o ìwọ lọ máa rọ́kò táyò ọmọ àrùkù tápá. àròjinlẹ̀ lọ̀rọ̀ ayé gbogbo ọmọ Nàìjíríà pátápátá àwọn ọmọ sọ o àní yé pariwo fún gbogbo aráyé àgbẹ̀ ló ṣèdírù ibi ayé ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí àdó ló ṣe. wọ́n ní mọ̀kànmọ̀kàn lóye kàn. ohun tájọ lè gbé mi o. oyè tó kára wò ó wọn bàbá. ó ń bọ̀ wá kára ẹ̀dẹ́. àgbà. òwe kan tí wọ́n máa ń lò láyé ìjọ ni o òwe gidi dè ni wọ́n ń lò ó sí tí wọ́n sọ yẹn nǹkan gidi nígbà náà. ṣoge. ṣùgbọ́n àwọn èèyàn máa ń lo òwe náà sí ibi tí kíni ibi tí ò bá da náà. Ọlọ́run ní jẹ́ nǹkan burúkú ó kan rẹ̀ ẹ̀dẹ́ kò ní kan rẹ̀ àwò kò ní kan lu ẹnì kọ̀ọ̀kan wa. Premier Legacy. tọ́bọ́ ní mọ̀kànmọ̀kàn lóye kàn bó o bá fẹ́ kí àdánwò dé bó o bá fẹ́ kí ọmọ aráyé kó kó sọ́wọ́ ọ̀tá má jìnnà sí Ọlọ́run ọba rẹ̀ má gbọ́ ìkìlọ̀ dáadáa ní tí wọ́n bá ń ṣe nù ìdílé yín má ṣaláì ṣe o nítorí pé wọ́n lóògùn ló lọ́jọ́ kan ìpọ́njú ọjọ́ gbogbo lolúwa fi ń gbani. ẹni tí ò dájọ́ ò lè kọ́ àjọ o mo fẹ́ sọ̀rọ̀ kan lénìí tó bọ́ sórí ètò Yorùbá tí mo fẹ́ sọ gangan. má pọ̀ pẹ́ yẹn mọ́ra o dúpẹ́. ó rí akíkanjú kì í kú o ọ̀gbẹ̀rì ní máa kú. ogun tó pẹ́ lọ. ẹ lọ fìyẹn sọ́wọ́ ọ̀tún yìí ìjọ́gbẹ̀rì ní ọ ni àbí akíkanjú. kú wọlé o túrú kú. tí wọ́n bá ń dáko akíkanjú tí n bá fẹ́ sọ lédè Yorùbá dáadáa tó pé. ó má tó pẹ́ o. ikú kì í pa lágbára o. ìgbàlẹ̀. ikú kì í pa kíkanjú. alẹ́kùn. bí kú bá wá pa kíkanjú onírú ikú tí máa ń pa wọ́n kì í ṣe kú ẹ̀sìn. ó wọlé Ẹlẹ́dùmarè. tẹ́bọ́ wá ṣàkíyèsí àwọn èèyàn tó ń kú tó máa ń dáko ọ̀gbẹ̀rì. kò máa ní fún ẹ láyé. ìtumọ̀ ọ̀gbẹ̀rì tá a bá fẹ́ fọ́ sí wẹ́wẹ́ ó dà gẹ́gẹ́ bí ká sọ pé àjòjì. ká máa ga sí o máa ní dọ́là rẹ̀. ìtumọ̀ ọ̀gbẹ̀rì ó lẹ́ni tí ò dá nǹkan kan mọ̀ tí ò mọ ẹni tí ò mọ nǹkan tó ń jìyà àìmọ̀dí. ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà 99% wa ọ̀gbẹ̀rì ni wá. tó ṣe náà. ẹnu lọ̀pọ̀lọpọ̀ níbẹ̀ àtàkàrà. fìgbà kan
Yorùbá bọ̀ wọ́n ní àgbá tó lómi nínú kì í ṣe kí ni àgbá tó lómi ní inú kan kò kì í gbin rárá. Òfìfo ló máa mi pariwo. Ó máa lọ. Àgbá tó bá lómi inú kò kì í pariwo. Òfìfo bẹ́ẹ̀ ni tó bá lómi inú. Mo rẹ́ ní kẹ́ o. Kò kì í pariwo òfìfo ní máa ń ṣe kí ni ní máa ń pariwo. Ẹ lè gbàgbé lórí àgbá tó bá ní omi inú. Ìtumọ̀ ẹ̀ ni wípé o lè rí alágbára ẹ̀dá kan tó jẹ́ olóòótọ́ kó jìn sínú kòtò. Nítorí pé gbogbo wọn ní ó ní òmọ ibi tí wọ́n gbá gòkè wọn ní lára. Ìwọ ṣálọ lọ́pẹ́. Wọ́n ní amọ̀nà, wọ́n ní atọ̀nà. Ìyàwó. Wọ́n ń pera rẹ lọ́mọ àfáà ǹjọ́ ní amọ̀nà só ní atọ̀nà. Ẹ ló lé lọ́dún. Wọ́n ń pera rẹ ní pásítọ̀ ọmọ pásítọ̀ ìmọ̀ ìjọ ǹjọ́ ní amọ̀nà ǹjọ́ ní atọ̀nà. Wọ́n ń pera rẹ lóníṣẹ̀ṣe ǹjọ́ ní amọ̀nà ǹjọ́ ní atọ̀nà. Atọ̀nà ṣe kókó, amọ̀nà ṣe kókó fún gbogbo ẹlẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta. Ni mo fi sọ pé inú àwọn èèyàn tó ń kú jù ọ̀gbẹ̀rì ló ń kú o. Nítorí pé kókókókó lóhun agogo wọn á ní dùgbẹ̀dùgbẹ̀ lóhun ṣẹ̀kẹ̀rẹ̀. Kókókókó náà lọ́mọ akíkanjú máa ń sọ fọ́mọ rẹ̀ nínú ilé pé bá a ṣe rìn ní ìjọ ogun ọjọ́ ogun bá le. Adé orí ẹ̀yìn. Dùgbẹ̀dùgbẹ̀ lóhun ṣẹ̀kẹ̀rẹ̀ ọmọ aláìgbọrọ̀ náà ni máa ń kó sínú pánsá wọn ní pánsá òfura pánsá jóná. Afẹ́ òjijì. Àjà òfura àjà jìn. Àmì àṣẹ. Bónílé ò bá fura olè ní ó kó lọ. Má ṣe rí ikú ọmọ. Iṣẹ́ yìí. Ìyà tó ń jẹ ọmọ yóò bá lé ní. Ìyà àfojúdi ló ń jẹ wá o. Ìyà tó ń jẹ ọmọ Yorùbá lé ní. Òun náà nìyà tó ṣe yí pé a fi ẹ̀tọ́ tiwa sílẹ̀ ẹ̀ ń kọ́tsọ̀ tiwa a fi àṣà wa sílẹ̀ lọ gbàsà aláṣà. Àṣà aláṣà tá a wá gbé ìfọ sábà bí n ta àwọn ọmọ àrọ́mọbọ́mọ ẹnìkọ̀ọ̀kan ti gbàgbé ìpìlẹ̀. Sórí ẹ̀sìn Islam àtẹ̀sìn Christianity àtẹ̀sìn ìbílẹ̀. Lọ́dọ̀ Ọlọ́run inú yàrá kan náà gbogbo ẹ̀ wá o. Agbára tí ń bẹ ní ọ̀rọ̀ àwọn ẹlẹ́sìn ìṣẹ̀ṣe àtàwọn tó ń bẹ lọ́dọ̀ Christianity àti Mùsùlùmí. Ọlọ́run ló ní gbogbo ẹ̀ o. Gbogbo àwọn nǹkan táwọn oníṣẹ̀ṣe tí wọ́n ń pè ní ìmọ̀lẹ̀ ìmọ̀ tó wà ní inú ilẹ̀. I appreciate. Àtàwọn Christian tí wọ́n ń pe gbogbo ẹ̀ táwọn náà ń pe Ọlọ́run bọ́n sí ń pè é. Òótọ́ màláíkà wà, òótọ́ àjọ̀nú wà, òótọ́ àwọn oríṣiríṣi ẹ̀bùrà wà. Gbogbo ẹ̀ pátá Ọlọ́run ló ní o. Àìmọye òjò ló máa ti. Ọ̀nà méjì ló pín sí. Bó o bá pè é ìwọ ni ó máa sìn wọ́n. Ṣùgbọ́n bọ́lọ̀ ń bá fún ọ wọ́n máa tẹríba fún ọ ni. Tó wá rí gbogbo àwọn ẹni Ọlọ́run tá à ń sọ yìí àti pásítọ̀ àti Kírísítẹ́nì. Àwọn tó rí tí wọ́n ń lò wọ́n. Ọlọ́run yọ̀ǹda fún wọn, wọ́n ṣiṣẹ́ débẹ̀ ni. Yàtọ̀ sẹ́ni tó lọ sẹ́ wọn tó ń sìn wọ́n. Asẹ́kan náà ní bẹ́ńbẹ̀ tá a fà fi wọ́n ní ọ̀pá ẹyọ kan náà ní Fúlàní fi ń dàgbà màálù. Bó o bá lọ sí àṣẹ́sìn agbára ìwọ ló máa bọ̀ wọ́n. Ṣùgbọ́n bọ́lọ̀ ń bá gbé adélé ọ lórí wọn ò máa ṣèbà fọ́lọ́run lára rẹ ni kò sí ibi tó ò ní lè lò wọ́n sí. Ibi mo ti lọ ni wípé yàrá kan náà ń gbogbo ayé o. Tí wọ́n ní tẹ̀yìn kọ́. Bàbá wa ń dárúkọ agbára nílẹ̀ Yorùbá. Tẹ̀yìn kọ́. Bó ṣe ń bẹ lọ́wọ́ àwọn oníṣẹ̀ṣe ló wà lọ́wọ́ àwọn àfáà. Àwọn ògbóǹtarìgì àfáà. Àfáà jẹ́ àfáà lọ o. Dúpẹ́ ọpẹ́ ó tán. Àwọn ògbóǹtarìgì pásítọ̀. Ó ń bẹ lọ́dọ̀ wọn dáadáa o. Pásítọ̀ ju pásítọ̀ lọ o. Àwọn tí mò ń sọ yìí kò hàn sẹ̀ ní mú nǹkan míì mọ wọ́n ti rìn débẹ̀. Aya òkú mọ́ wà lọ́wọ́. Bí àbá wa ń jẹ ọmọ Yorùbá báyìí. Ọkọ tún bẹ lálàáfíà. Ó lè sọ àwọn alágbára àwọn àfáà tẹ́ẹ̀tì ẹ̀gbọ́rò wọn rí dáadáa tó jẹ́ pé wọn kódà kò sólówó tó mọ̀ wọ́n. Happy birthday. Ṣùgbọ́n wọ́n gbóná nínú wọ́n dẹ̀ ń horu lẹ́nu. Happy birthday. Tó wà nígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá. Ṣé wá rí gbogbo àwọn àfáà tí mò ń sọ yìí? Gbogbo bí àwọn alágbára àkọ́kọ́ rìn nígbà àkọ́kọ́ nígbà àṣẹ́rìn. Àwọn alágbára àkọ́kọ́ náà mọ ibi tí mò ń sọ yìí. Gbogbo àwọn àfáà yìí náà lọ́lọ́run rọ kìíní yẹn fún tó ń bẹ lọ́dọ̀ tiwọn náà. Wọ́n á dẹ̀ ṣe oògùn. Sẹ́ẹ̀mọ̀ pọ́tọ̀ lágbára ọ̀tọ̀ lóògùn. Oògùn kùn lọ ni agbára ní pé oògùn jáde. Jáde ìfẹ́yà. Ibi mo ti wá lọ ní wípé ìyà tó ń jẹ ọmọ Yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí àtọ́fà gbogbo wa ni o. Àwa la gbàgbé lé. Ẹ̀sìn ò sọ pé ká mọ̀ bẹ́ẹ̀ lọ́hùn fúnra wa. Ṣùgbọ́n gba ara ìgbọ́ra wa yé. A da gbogbo nǹkan táwọn bàbá wa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ a da gbogbo ẹ̀ sígbó. Ewé gbogbo wa lájọ ní àtegbò.
ìgbà tá a bẹ̀rẹ̀ tá a fẹ́ rárá wa mọ́ a sọ pé ẹ bá rí wọlé wà fún àwọn aláàfáà ń sóògùn àwọn àfáà náà wọ́n á ń dọ́jú wọn fẹ́ sóògùn mọ́ àwọn kan ń ṣe wọn mà ní òdà. ẹ fẹ́ kí n sọ yí pé àtewé àtegbò kò sẹ́ni tí ò lè lò ó èyìnbó tó kó paracetamol síta sáà máa ń tó fi ṣe ni sáyẹni tó mu àgbo jẹ̀dí séwé kọ́ ni. àwọn àṣírí kan ń bẹ tó ṣe yí pé àtewé àtegbò ló parí bẹ̀ sínú kùránì. àwọn àṣírí kan bẹ náà nu báíbù tó yẹ pé ewé àtegbò àjọ níní. èyí tọ́lọ́hún òfẹ́ ń bẹ̀ náà ni pé ká máa forí balẹ̀ pé nǹkan yìí ọlọ́run ọba ni ibi tó ti yàtọ̀ nu tó ọlọ́run ò forogún. ṣùgbọ́n láti gbára rẹ lẹ̀ lọ́wọ́ ohun tó lè pọ̀ bó bá para rẹ ọlọ́run ó tún bínú sí ọ. ọlọ́run fẹ́ kẹ́ ẹ dáàbò bora yín. a ti wá sọra wa dọ̀tá ara wa àti mùsùlùmí àti kírísítẹ́nì àti oníṣẹ̀ṣe àti ẹ̀gbọ́ra wa yé rárá. ó wá di pé bẹ́ẹ̀ bá rà fún àtó lọ jáwé wọ́n á lólé olóògùn ni bẹ́ẹ̀ rí pásítọ̀ tó wégbò wọ́n á lólóògùn ni ó dáa náà. àwọn gbogbo àwọn alágbára mo fẹ́ tọ́ka àwọn ìlú kan. wọ́n á láwọn pásítọ̀ ń lọ sórí òkè yẹn lórí àpáta lọ bẹ lọ́hùn. àwọn àfáà náà wà á lù àánú gbó wọn wà á lù àánú àpáta. àwọn oníṣẹ̀ṣe náà àwọn náà ń lọ sínú gbó wọn ní àwọn ọmọlẹ̀ nínú àpáta. ẹ dákun torí ọlọ́run sáńgẹ́lì ló ń bẹ nínú àpáta ni. ẹ bá ń bi oníṣẹ̀ṣe léèrè ṣé màláìkà ló wà nínú àpáta tó lọ ń bá. ó fi hàn yí pé ìmọ̀ kan náà ní bẹ́ẹ̀ bó bá ṣe lò sí ló ṣe dìde. ìyà tó ń jẹ nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí ilẹ̀ yorùbá ló ń fìyà jẹ gbogbo nàìjíríà o. ìdára ọmọ kì í délé o. láàrin wa tí ò wá rẹ lójú ó dàrú débẹ̀. ọlọ́jọ́ ìbí. tá a bá ti lè gbé ìfẹ́ tiwa nìkan kó lẹ́mìí nàìjíríà ó tò. ọlọ́jọ́ ìbí. yorùbá mọ́ sùn yorùbá ẹ ti sùn ogun ti wọ̀lú dé. ọmọ yorùbá kò tún òjire ogun ti wọlé yorùbá o. wọ́n ló dé bálára alára gbàmú ó déjà bá jèrò àìjèrò dojú kọ ìgbà tó ti ń ṣẹlẹ̀ sáwọn kan gbogbo ẹ̀ là ń sọ ọgbọ́n sí ń kidnap ṣùgbọ́n wá wọlé yorùbá báyìí ẹ̀yin náà ti gbọ́ gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lọ kò ní kàn kò ní kèmí àwọn tó kàn ń banújẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn àgbà tó ń kà àwọn kan lọ́hùn torí pé kò dé lu wa á máa jára sí i ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ó ti wọlé yorùbá báyìí o ṣe mọ bí táwọn kìíní ń target èkó ni wọ́n ń bọ̀ ọlọ́run ò dẹ̀ ní fún wọn láàyè. ìgbéga wọn wá kò ṣá máa ga sí. gbogbo àwọn bàbá wa tó tẹ̀lé ìbàdàn jó tí mo lè dárúkọ àwọn díẹ̀ ń bẹ̀. ká ló ní kí n ṣàdúrà fún ẹ o. láwọn alágbára ilé ọ̀yọ́ jákèjádò ibẹ̀ làṣírí gbogbo wọn wà tí wọ́n dẹ̀ ń ṣe dáadáa. kí ló dé tẹ̀yìn bàbá wa ohun tó fi lọ́kàn balẹ̀ tẹ́fí mọ̀ pé ogun ò lè kó ìbàdàn ogun ò lè kó jẹ̀bú ogun ò lè kó lọrin ogun ò lè kó kinní kan. ọlọ́jọ́ ìbí ìjọ. kí ló dé tó ṣe wípé gbogbo wa wá sùn ẹni tí ò yẹ kó wọlé tọ̀ wá ti ń wọlé tọ̀ wá. máa jíjọ pẹ́ ìjẹrin olúmọ kẹ́kẹ́ ó yẹ kó lè jó. mo lọ ṣèwádìí ní ìlú kan nílùú Ọ̀yọ́ state láàrin Ọ̀yọ́ state. ibẹ̀ mo ti mọ̀ yí pé gbogbo alágbára tó wà ní Nàìjíríà pátá ńlẹ̀ Yorùbá pátápátá. àwọn àyè kan bẹ tó ṣe yí pé bá a ṣe ń sọ pógun ṣẹlẹ̀ yìí. ọlọ́pẹ́ olúmọ̀kẹ́. tí wọ́n bá débẹ̀ tí wọ́n bá pè wọ́n ṣe é pè é. kò sí ti ń jẹ́ Boko Haram. olúmọ̀kẹ́. kò sí ti ń jẹ́ kidnapper. olúmọ̀kẹ́. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa pe àwọn nǹkan tá à ń sọ yìí wọ́n ti jẹ èèwọ̀. ìdẹ̀ra náà bí mọ́jọ́. wọ́n ti jẹ èèwọ̀ kò sẹ́ni tó lágbára àti débẹ̀ mọ́. ṣùgbọ́n àwọn kan bẹ tí wọ́n sì lè débẹ̀. tí náà bá jó dórí kókó àwọn àgbàlagbà yóò ní jáde. Yorùbá ẹ sowọ́ papọ̀ o ogun ti wọlé Yorùbá báyìí o. kò ní tú yí ká. tíìmù táwọn agbésùmọ̀mí tí wọ́n ń gbé bọ̀ wọ́n pọ̀ wọ́n kọjá 200 300 o. èṣù tó. táwa máa wòran kan máa pa àwọn ẹbí wa ní báyìí. kò mà níyà yìí àmì àṣẹ. tàbá wa ń sọ̀rọ̀ nípa ọmọ Yorùbá àwọn tó ń láṣìírí jù gbogbo alámọ̀ ìpínlẹ̀ Yorùbá jẹ́ kan bẹ́ẹ̀. ẹ̀yin lọ́balọ́ba ẹ sowọ́ papọ̀ ẹ foríkorí. ìyá máa jẹ ọmọ Nàìjíríà ọmọ Yorùbá gbé. òde tún ti yá ẹ tẹ̀lé wa. tẹ́ bá sowọ́ papọ̀ àwọn àṣírí tá à ń sọ yìí ọ̀tọ̀ lóògùn ọ̀tọ̀ lágbára o. títóbi fọgàn. ìlú kan bẹ mo forúkọ bòlú náà láṣìírí
bógun bá ti dé gbogbo wọn máa ń lọ sùn ní tó ti wà nù àdéhùn. kiri ṣòro. kódà mo mọ̀ lú bíi 6 tó ṣe pé bógun bá wọlé dé báyìí sí wọn ò lọ sùn ni. tán bá wá lọ sùn láàrin wákàtí kan ẹ̀ẹ́dẹ̀ mọ gbọ́ pé wọ́n yìnbọn ṣùgbọ́n àwọn tí wọ́n yìnbọn ni ó padà kú o wọn àbí baba Boko Haram kankan dá. tí kì í bá ṣọ́la rẹ̀ o. ṣùgbọ́n àwọn tí ó ṣe nǹkan tá à ń sọ yìí kìí ṣe wọ kìí ṣe mi o. àìmọye òjò. àwọn bàbá tí wọ́n jẹ́ àwọn bàbá pilẹ̀ tẹ́ ni wọ́n ti kú ńgbà náà. tó mélòó èèyàn. ọ̀pọ̀lọpọ̀ wọn ti padà wálé ayé tó ṣe pé ìmísí yẹn ń bẹ lára wọn. ṣùgbọ́n torí pé ẹ̀gbẹ́ gbogbo òpìlẹ̀ ẹ̀gbẹ́ lárugẹ mọ́. wọ́n jọ pọ̀lọpọ̀ mọ́lẹ̀. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó jẹ́ àwọn ẹ̀jẹ̀ àwọn ìpìlẹ̀ àwọn alágbára àkọ́kọ́. ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ ìpìlẹ̀ agbára àkọ́kọ́ kìí ṣe irú ìwọ tó ń lọ ń to oògùn mọ́ra nìkan o. àwọn bàbá àkọ́kọ́ tí wọ́n dojú kọ ogun. àwọn ẹ̀jẹ̀ wọn àwọn ìran wọn. àwọn ni wọ́n mú wọn ní ẹni tó bá mú ojú àti wọ olùnàdé náà ló mà ti lọ ẹ̀. jiyàn ló ṣẹlẹ̀ níbẹ̀. àwọn ọ̀nà tí ò bá mọ kíní kan ẹni bá mojú ògùn nípa obì nírè. kábíyèsí ìwà ni. àwọn ni wọ́n mọ̀ tí wọ́n lè pè é táwọn bàbá wọn jáde sí wọn pé ọmọ mi kí ló ń fẹ́. bàbá tẹ́wọ́ gbọ́ pé wá. kìí sì wọ́n tó lọ ń fowó ka oògùn jọ o ọ̀tọ̀ lo oògùn ọ̀tọ̀ lágbára. bó o bá lọ mọ bí àwọn bí àṣírí àwọn bàbá náà wà tó o bá débẹ̀ o lè gbẹ kú o. ó tọ́pẹ́. àwọn tí ó ṣe àwọn ọba wa mọ tí wọ́n ṣe. aya òkú mọ̀ wá lọ. àwọn ìpìlẹ̀ àwọn alágbára àkọ́kọ́ tí wọ́n forí lakú lọ́jọ́ àkọ́kọ́. ó dájẹ́ ń dákọ̀ orúkọ ẹ̀yọkàn fún ọ́n bẹ́ẹ̀. Òṣìrì gbòǹgbò wà nù ọ̀kan tí mò ń dákọ̀. Òṣìrì gbòǹgbò wà nù àwọn ọ̀kan tí mò ń dákọ̀. ọmọ tó bá jọ ọmọ Yorùbá kó mọ wá ìlú tí òṣìrì gbòǹgbò wà. Òṣìrì gbòǹgbò yẹ akọgun ní nílẹ̀ Yorùbá. happy birthday. ìran wọn ti di alákọ̀wé báyìí o. bẹ́ẹ̀ bá wá fẹ́ pé òṣìrì gbòǹgbò jáde wà láì ọmọ ìlú ò lè pé àfi ẹ̀jẹ̀ rẹ̀ ló lè pé tí ó jáde sí. ọmọ Yorùbá ní nǹkan lóòótọ́ ṣùgbọ́n èèwọ̀ ti pọ̀ lára wa. kí nǹkan tá a ní fi wá lọ́kàn balẹ̀ ǹjẹ́ wo lẹ ti débẹ̀ ǹjẹ́ wo lẹ ti pè é. jáde ìfẹ́yà. àwọn Ọ̀yọ́ Ṣakí happy birthday. Ìgbòho àwọn ìlú ńláńláńlá làwọn àdúgbò àwọn akọni ní gbogbo ẹ̀. ẹ̀yin bàbá tẹ ẹ jẹ́ bàbá àpilẹ̀ ẹ má gbàgbé ẹ dìde ẹ jẹ́ ká ràn ra wa lọ́wọ́ o. Daddy F. ó ti kọjú wa sí wa báyìí ẹ jẹ́ ká ta. bẹ́ẹ̀ ni ó kọ̀yìn sí wa ẹ jẹ́ á ta o. ó ti wá ń kó àwa nìkan báyìí o ká dé èrò ara wa pa o. ilẹ̀ Yorùbá ò gbọ́dọ̀ parun o. olówó orí mo rẹ nìkẹ́. Òṣìrì gbòǹgbò tí mò ń dárúkọ yìí. ṣé gbọ̀ngàn lọ́mọ. ìgbà tó Òṣìrì gbòǹgbò wọlé mo ṣe interview débẹ̀. kéńgbẹ́. ó gbé chain wọnú olè lọ ni. ọmọ. mo mọ̀ dílé Òṣìrì gbòǹgbò. mo fẹ́ yá sílé àwọn. Òṣìrì gbòǹgbò sọ fún ọ wípé ìtàn tí mò ń sọ fún yín rí ù ní o. ṣùgbọ́n ìní dárúkọ ìlú tó wà. ẹdẹlẹ o máa kì í ẹdẹlẹ o. àwọn nǹkan mẹ́rin a ní more than 1 million rẹ̀ ní Nàìjíríà nílẹ̀ Yorùbá. ẹ wá tí wọ́n gbọ́ tàwọn ìbílẹ̀ nu o. mo ní nínú àwọn àfáà tó ṣe wípé òun náà wọ ilẹ̀ ni. ó gbọ́dọ̀ lu ìlù níbi tí bàbá ìwọlẹ̀ sí àgbàlagbà wòlíì Ọlọ́run. olùtorí ogun sọ. ó sọ pé jogun bá dé tẹ́ ẹ bá pe orúkọ Ọlọ́run báyìí báyìí òun ò jáde. irú kutu. bẹ́ẹ̀ náà ni Òṣìrì gbòǹgbò tí mò ń dárúkọ fún yín náà. àwọn tó bá jọmọ ìlú tí mò ń sọ ìtì mà pé Òṣìrì gbòǹgbò tí mò ń sọ yẹ ẹ̀sọ́ wà ń bẹ̀ èrè rẹ̀ wà ń bẹ̀ dì ní. bàbá tó bí ẹ lọ. bàbá ìwà sọ pé tí ìjọ tó ogun bá ti dé akọgun ìlú náà nínú àwọn tó jagun ìlú náà tó gun fi sẹ́yìn. irú ẹni o. ọmọ Yorùbá òótọ́ a ní nǹkan lóòótọ́ ṣùgbọ́n a ti sùn. nílé àwọn bàbá. a ti sùn o. mọ. a ti sùn. mọ̀lẹ́dọ̀. olùdarí. sẹ́rí ogun tó máa ń pe ogun. lẹ́gẹ̀sì. òótọ́ èèyàn ó tó ogun mọ́ra náà ni ó fi dogun o. limited. ṣùgbọ́n àwọn tí wọ́n ń tojú kogun. bàbá fẹ́. wọ́n èsì àwọn ológun o. olúwa ló ní mí. àwọn alágbára ní ń dojú kogun o. òótọ́ ogun ló máa jẹ́ kí wọ́n débi tí wọ́n ti di alágbára. ṣùgbọ́n ọ̀rọ̀ tí wọ́n kọjá wípé à ń sẹ́ ń to nǹkan mọ́ra. kì í ẹdẹlẹ o máa kì í ẹ. àwọn eléyìí ní tíìmù tiwọn lásán ẹyọ kan wọn lásán ti tó parí gbogbo ń tà ń sọ yìí. ká tó wá sọ pé ilẹ̀ Yorùbá ní more than 2 million. ọlọ́jọ́ ìbí. báwa tá a jẹ́ kékeré yìí dẹ̀ mọ́. níjó pẹ́ ẹ̀dá náà. ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o. àpọ̀pẹ́ yẹn mọ́ra ò dúpẹ́. Yorùbá Masun ogun ti wọ̀ lúdé o. ó tọpẹ́ o kò tọpẹ́ lọ.
ẹ sọ fún gbogbo ọmọ Yorùbá tó bá wà níbi tó wà kó jókòó síbẹ̀ kó máa béèrè dáadáa kó tó jáde o. ó máa tọ́ ó mọ̀ ipò ní nǹkan kan jẹ̀kọ́ àti gàrí tó mú lọ. ìgbàlẹ̀. ó ṣe yẹ kó fẹ́ wọnú ìlú kankan ti yán náà. àwọn ọ̀nà tẹ́ bá gbà Yorùbá ẹ mọ̀ sọ àṣírí yín sórí social media mọ́. ẹ mọ̀ sọ àṣírí ilẹ̀ Yorùbá sórí social media mọ́. nítorí pé ẹlòmíì ti torí owó ti gbàbọ̀dè ó ti lọ fojú nǹkan yìí lọ han àwọn atáàfẹ́ ó mọ̀. nídọ̀ọ́lá rẹ̀ ni o. bẹ́ẹ̀ ni o. mo rẹ́ ni. ó ṣe gbòǹgbò lọ́jọ́ kan lòsì gbòǹgbò ṣe kíni. ó ti ní tóun bá ti wọ́n bá ti pè òun jáde. ó ṣe gbòǹgbò wọlé níbi tó wọlé síbẹ̀ sí wa ń bẹ̀ báyìí. tó ṣe nọ́mà. àwọn á gbé òdùrọ̀ kan òòlù kan bẹ́ẹ̀nbẹ́ níbi ẹ̀gbẹ́ àpáta. ó ní tí wọ́n bá ti lù ú mọ́lẹ̀ òun máa jí. kí n tó bẹ̀rẹ̀ lọ́wọ́. wèrè kan bẹ ládùúgbò òòlù náà. wèrè sàṣe ṣeréṣeré débi tí orí irun ojúbọ àbí ká pè ní ibi tí òsì gbòǹgbò wọlé sí. ọjọ́ ibi ìjọ ọ̀pẹ. wèrè bá lọ síbẹ̀. ó bá mú òòlù tí bẹ́ẹ̀nbẹ́ ó bá fi ń lu àpáta tí òṣìrì gbòǹgbò sọ pé tí wọ́n bá ti lè lù lẹ́ẹ̀mejì òun ó jáde. bó ṣe lù lẹ́ẹ̀kínní ẹlẹ́ẹ̀kejì òṣìrì gbòǹgbò bá jáde. ìlú bá dàrú. òṣìrì gbòǹgbò tó dẹ̀ jáde tagbára ni. ló bá bẹ̀rẹ̀ sí dojúkọ aráàlú láti máa jagun lọ. bí ìlú ṣe dàrú nìyẹn o. òṣìrì gbòǹgbò ló jáde. ìlú ti dàrú. ó wá jáde kò wá rógun kankan ta. báwọn ọlọ́dẹ bẹ̀ ṣe dé ni wọ́n sá pẹ̀rọ̀ sí. ó wá ṣàdéhùn ó wọlé padà. ó lóun ò tún jáde mọ́. àyàfi báyìí tí mo wí hàn kó máa jẹ́ ti tọmọ Yorùbá. ṣẹwárí òṣèré gbòǹgbò tí mò ń sọ yìí kò sí fún gbogbo Nàìjíríà o. ó wà fún ìlú tiwọn ni. bẹ́ẹ̀ náà ni tẹ bá dé gbogbo ìlú kọ̀ọ̀kan náà ló ní kọ̀ọ̀kan bẹ́ẹ̀. kí ló dé ta wá ń wòran ọmọ Yorùbá. ìrìn àjò kan làwọn bàbá yìí rìn kan tó da lágbára bẹ́ẹ̀. ẹlòmíì ò lójú sàárè ṣùgbọ́n ó ní ojú ibi tó wọlé sí. èṣù tó yá fẹ́ ojú. tó dẹ̀ jókòó yé ń pé bóun bá pé 1000 years bẹ́ẹ̀ bá pé òun ò dìde ńlẹ̀. ìtàn tí mò ń sọ yìí kéèsì ìtàn tó pẹ́ o. òṣìrì gbòǹgbò jáde. àwọn nǹkan ìlà wa ní Yorùbá ti ń sùn púpọ̀. àgbàrá wa gbọ́ Yorùbá ẹ ronú wò ẹ ronú jinlẹ̀. àwọn tí wọ́n kó wọn lọ báyìí tí wọ́n kó gbogbo àwọn ọmọ iléèwé lọ àwọn ọjọ́ ọ̀la ò lámọ̀ nìyẹn. wàá jẹ́ kí n jẹ́ ẹ sí. àwọn tó wá kó àwọn ọmọ iléèwé more than 30 lọ. tí wọ́n bá wá ya wọnú ìlú so lérò pé wọ́n máa sẹ́nìkan kan kunu gbogbo wa. so lérò yìí pé o máa rántí pé olówó ń báńkì àbò lọ́mọ ń bì kan. gbogbo àwọn tó ń jọba tàbí tó ń jẹ́ ọba wa wọ́n bá pa gbogbo aráàlú tán kí lè fẹ́ jọba lé lórí. kí ló dé tẹ̀ sọ́ra yín papọ̀ kí ló dé tẹ̀ ń bára yín jà. kí ló dé gbàgbé wọn ní tàbá gbàgbé ọ̀rọ̀ àná akíre ní bá sọ̀rẹ́ ẹ gbàgbé gbogbo ọ̀tẹ̀ tó ń bẹ ńlẹ̀ sọ ọ́ papọ̀. pánsá ò tí ì fura báyìí pánsá ti ń já síná o. ajá Yorùbá ò fura ajá ti ń jìn. ọmọ Yorùbá ò fura olè ti ń kó wa lọ báyìí o. níbi tá a ti ń sọ ni wípé Yorùbá ẹ̀rọnú Yorùbá ẹ̀rọnú jinlẹ̀ ẹ jẹ́ kí n dókè lọ́nà kí n polówó ìyẹn torí pé ìpolówó tẹ̀ níyẹn òun náà ni agunmu ògùn bọ̀. All over the world. Àjànàkú kọjá àmórí nǹkan fìdí bá a bá rẹ̀ ní ká sọ pa rẹ̀ ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ lọ sí hajj tàbí umra iléeṣẹ́ àlìbárákàtù nílá ẹni kẹ́ ẹ bá lọ iléeṣẹ́ tó kàmàmà iléeṣẹ́ tó yọrantí iléeṣẹ́ tó ṣe é fọkàntán bá a bá wọn lọ sí hajj tàbí umra ẹ ó ṣiṣẹ́ yín láṣẹ pérépéré òtẹ́ẹ̀lì tó súnmọ́ Káàbà lè máa dé sí ẹ ó bá wọn àfáàgbàgbà pàdé níbẹ̀ tí wọ́n máa fọ̀rọ̀ Ọlọ́run bọ̀ wá ìdánilẹ́kọ̀ọ́ tó péye tí ó mú ìrọ̀rùn bá wà nílé iṣẹ́ wọn gbogbo àwa tá a fẹ́ lọ sí hajj ọdún yìí àyè wà wá láti sanwó wa sílẹ̀ tàbí àwa tá à ń gbèrò pé ọdún tó ń bọ̀ la fẹ́ lọ sí hajj kọ́lọ́run kó kà wá yẹ àǹfààní wà fún wa láti sanwó wa sílẹ̀ léyìí tí ó fi mú ìrọ̀rùn bá wa àlìbárákàtù nílá ìwà àjákèjádò àgbáláyé gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ní Kumasi Kasua Bolitanga Burkina Faso Togo ni títí tí ó fi dé ìlú Ghana ẹ má wulẹ̀ dààmú jìnnà ẹ tara ṣàṣà máa bọ̀ sí ẹ̀ka iléeṣẹ́ wọn tó wà ní ìlú Ghana office wà ní Jayo East Legon adjacent to Jayo Central Mosque Medina branch Medina taxi rank opposite Ecobank head office wọn wà ní suite 2 Olomore housing estate Abeokuta Ogun State Lagos branch ó wà ní shop 31 Abraham Adesanya shopping complex Onípàánù Ṣómólú Lagos Ìjẹ̀bú-Òde branch ó wà ní
SA Awoyelu Street off Ibadan Garage beside Health Center Dogbo Ìjẹ̀bú-Òde Ogun State. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè Ghana number sórí +233 556 933 392 tàbí kẹ́ ẹ pè +233 235 592 071. Ẹ tún lè pè sórí +233 555 703 356 tàbí kẹ́ ẹ pè +233 545 307 577 lẹ́ẹ̀kan sí +233 545 307 577. Nàìjíríà nọ́mbà rèé +234 816 047 4799 +234 810 284 1760 +234 903 486 9066 tàbí kẹ́ ẹ pè sórí +234 816 451 6622 lẹ́ẹ̀kan sí +234 816 451 6622. Alibarakatu ni Lai Travels and Tours ilé-iṣẹ́ tó fini láyà balẹ̀. Gbogbo ẹni tó fẹ́ lọ sí Mẹ́kà, ẹni tó fẹ́ lọ sí Mẹ́kà. Gbogbo ẹni tó fẹ́ lọ Umura, ẹni tó fẹ́ lọ Umura. Alibarakatu ni Lai Neba, Alibarakatu ni Lai Neba lọ. Ilé-iṣẹ́ Alibarakatu ni Lai. Alibarakatu ni Lai jẹ́ ilé-iṣẹ́ tí a ti ń kó àwọn èrò lọ fún iṣẹ́ hajj àti umura ní Saudi Arabia. Gẹ́gẹ́ bí gbogbo wa ṣe gbogbo mùsùlùmí ṣe mọ̀ wípé very soon now we will be entering into Ramadan, and towards the middle of Ramadan inshallah we will be embarking on the lesser hajj, which is umura lágbára Ọlọ́run ọba. Fún ẹni tó bá fẹ́ darapapọ̀ pẹ̀lú wa ní ọdún yìí fún umura, àǹfààní ti ṣí kalẹ̀ sìn láti lè wá rẹ́gísítà pẹ̀lú Alibarakatu ni Lai lágbára Ọlọ́run. Láti ṣe accommodation, transport, yàrá, oúnjẹ, gbogbo àwọn nǹkan yìí ló pé sínú. A fẹ́ ká tún jẹ́ kó jẹ́ nǹkan ìwúrí fún wa wípé fún àwọn tó ti bá wa lọ tẹ́lẹ̀ wọ́n mọ̀, fún àwọn tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ bá wa lọ. Hòtẹ́ẹ̀lì táwọn ọmọ Yorùbá gẹ́gẹ́ bí a ṣe ń bá ètò bọ̀ lórí ìkànnì KTV náà Arojinle lètò ètò gángan l'Arojinle. Ìlú tá ń pè ní ibi tí mo ní òsìrì gbòǹgbò wà, bọ́mọ Yorùbá ò bá fẹ́ kí wàhálà ó ṣẹlẹ̀ àmọ̀nà tá a lè gbà. Bí Yorùbá ò bá fẹ́ kógun wọ̀lú àmọ̀nà tá a lè ṣe, ṣùgbọ́n Yorùbá yìí fẹ́ gbà fúnra wọn. Gbogbo wa la máa ń fẹ́ ká jẹ́ ládéládé, gbogbo wa la máa ń fẹ́ jẹ́ ọlọ́lá, gbogbo wa la máa ń fẹ́ jẹ́ kó jẹ́ yí pé èmi náà wà nípò báyìí, àyè fàgbà ni ò jẹ́ káyé ogun ó ti wọlé Yorùbá. Àwọn agbésùnmọ̀mí ti wọ bẹ̀, wọn àdẹ̀ bá wa ṣeré rárá. Wọ́n ti ṣàdéhùn yìí pé àwọn fẹ́ gba ilẹ̀ Nàìjíríà. Bẹ́ẹ̀ bá gbàgbé àti pé bẹ́ẹ̀ bá gbàgbé, ẹ lọ́wọ́ gbà tí Yar'Adua wà lórí àpèrè, àwọn tó jẹ́ Fúlàní wọ́n jókòó yá wọn pé àwọn sì máa rúùlù gbogbo Nàìjíríà tí ò ní sọmọ Nàìjíríà ń bẹ̀ mọ́. Àwọn aláwọ̀ funfun náà fẹ́ gba Áfíríkà, Nàìjíríà wọ́n fi sí number 1. Ẹ wá dákun àwa tá a jó ń lé, àwa ń wòran ń bára wa jà, àfẹ́ra wa dénú, àti gbàgbé ìpìlẹ̀ in tí wọ́n ti ń rò more than 25 years 30 years òun ló fẹ́ ṣẹlẹ̀ yìí o. Àwa náà la lọ ń ta àṣírí agbára wa fún wọn, wọ́n ń gbà díẹ̀díẹ̀ ká lè bá àdéhùn pé yọ wọn bá dé àní ní nǹkan kan mọ́. Táwọn ò dẹ̀ mọ̀ yí pé in tí àgbàlagbà fi ń jẹ ẹ̀kọ́ abẹ́ ìwé ló wà in tí àgbàlagbà Yorùbá fi ń jẹ ẹ̀kọ́ abẹ́ ìwé ló wà. Yorùbá ẹ mọ́ sùn àti ń sùn o. Yorùbá bọ̀ wọ́n ní pánsá òfura pánsá jáná, àjà òfura àjà jìn, bónídé ò bá fura ń kọ́ olè ní òkú lọ. A ti gbọ́ ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, ó ti dé Kwara State, ó kọjá Kwara, bóyá Ògbómọ̀ṣọ́ wọn ló wà àbí Ogun State, Ọ̀yọ́ State, ó ń lọ díẹ̀díẹ̀ nu. Tá a bá wá wòran jù, béèyàn bá wòran jù, nǹkan ó ṣẹlẹ̀ o. Ẹni tó kàn ló mọ̀, kọ́lọ́wọ́n bá láwùjọ bí ó bá wa ṣẹ́gun. Ọmọ Yorùbá, ọ̀rọ̀ ti kọjá pé mo jẹ́ ẹlẹ́sìn kan báyìí, ò ní dira. Ẹni tí ò bá dira ó gbé o. Bó bá ti wá mọ̀ wípé ìrìn àjò tó fẹ́ lọ kò yọ, abẹ́mẹ̀rẹ́ ń ṣe lákànlàkà, mọ̀ wulẹ̀ lọ. Àyè tẹ̀ lọ́rọ̀ ẹ bá jáde lásìkò tá a wà yìí, àyè sàdédé lọ òde, àyè dẹ̀ pẹ́ lóde.
gbogbo àwọn tí ilé wọn wà létí igbó tí igbó wà ń bẹ̀ ń sìn, gbogbo àwọn tó jẹ́ pé ìlú òkè tán wà inú igbó ni etí igbó ni, ọkàn wọn ò balẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí nítorí pé inú igbó etí igbó tí wọ́n wà kò sẹ́ni kankan tó lè dáàbò bò wọ́n ń bẹ̀ àfi kọ́lọ́mọ̀ sọ wà. Àròjinlẹ̀ lètò tẹ̀ ń gbọ́ lọ́wọ́, Àròjinlẹ̀ lètò, Àròjinlẹ̀ lọ́rọ̀ ayé. Bá a bá rò ó a máa ṣe kíni, a máa bàjẹ́, bá a bá rò ó a máa ta kókó. Mò ń bọ̀ mi ti dé. Hasbunallahu wa ni'mal wakeel, ni'mal mawla wa ni'mal nasir. This is Global Sounds Production. Inú ilé ayé inú ilé Ogun ni o. Gbogbo ọmọ Yorùbá pátápátá, ẹ̀yin ládéládé ẹ̀yin ni mo fẹ́ bá sọ̀rọ̀ jù. Ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. Ó tọ́ olóyè Sunday Igboho. Igboho òòṣà. Ó tó bẹ́ẹ̀ ó káàtó. Ṣùgbọ́n bàbá yìí nìkan ẹ má jà dá wọn dá o. Gbogbo ẹ̀yin tẹ́ jálágbára tẹ́ wà ní kọ̀kọ̀ ẹ ṣe mítìnì ẹ foríkorí. Ìwọ lọ́la tí lẹ́yìn mi. Ẹ wà àwọn akíkanjú tó ń bẹ láàrin àwọn ọmọ tá a ní. Ẹ wà àwọn tó ń gbìyànjú ẹ ṣe kí ni ẹrú gbogbo wọn lágbára. Ọ̀rọ̀ tó ń bẹ ńlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. Àwọn agbésùnmọ̀mí tí wọ́n ń jà lọ́wọ́lọ́wọ́ yìí. Central ti fẹ́ gbalẹ̀ Nàìjíríà pátápátá. Wọ́n láwọn tó rán wọn ń ṣẹ́ wọn ní bàbá àṣálẹ́ o. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ lọ́mọ yìí pé àwọn aláwọ̀ funfun wà náà àwọn tó ń ṣẹlẹ̀ yìí. Ṣùgbọ́n ìjọ tí Nàìjíríà ọmọ Yorùbá Nàìjíríà tá a bá tó jára wa kó lọ́dọ̀ àwọn aláwọ̀ funfun tá a gbógo wa iṣẹ́ wa lọ́dọ̀ wọn mọ́. A ò rí kún aṣẹ bí. Ọjọ́ náà Nàìjíríà ó tó fọkànbalẹ̀ o. A ṣe torí Ibi tọ́rọ̀ ń lọ́wọ́lọ́wọ́ yìí. ọmọ aráyé kù. Àwa Yorùbá fẹ́ pín. Ẹnu tán fi ń pa. Àwọn ìjọba wa ò fẹ́ ká pín. Ogun Ìṣòro tí Yorùbá sá fún. Ìṣòro náà là ń dojúkọ yìí bẹ́ẹ̀ dẹ̀ ni. ayé ìlú ń pa ni. Kò sáwọn aṣíwájú tó fẹ́ bá wa dojúdọ̀ ìkọ̀sòro náà. Owó ni wọ́n ń lé káàkiri. Ayé mọ̀lẹ́. Tó bá wá rí bẹ́ẹ̀, tó bá jẹ́ wípé adé ń bẹ lórí ẹ̀yin ládéládé wa lóòótọ́ tá a jẹ̀gbẹ̀ pàdé ń bẹ lórí yín. Ayé ṣòro. Tó bá ṣe yí pé Èdùmàrè ló yàn yín sórí àpèrè lóòótọ́. Bí ogun bá fi lè mú ilẹ̀ Yorùbá, ẹ jẹ́ ládéládé mọ́nu o. Lórí pé àwọn tẹ́sí ládéládé lé lórí náà ni wọ́n ń pa díẹ̀díẹ̀ yìí. Ẹ̀yin lẹ ń fọba jẹ, ẹ̀yin lẹ gbé ipò fún gbogbo àwọn olóṣèlú. Ó ti wá jẹ́ tó ṣe pé àwọn olóṣèlú ni wọ́n á ń fi yín jọba. Ayé ń fẹ́. Sẹ́mọ̀ yín pé gbogbo òpìlẹ̀ wọn ti bàjẹ́ hàn. Ẹ jí kí ká padà sípìlẹ̀. Kásẹ̀ ó padà sẹ́yìn lọ́balọ́ba lẹ́nu. Ẹ fara yín mọ́ra ẹ̀yin ládéládé. Ẹ̀yin ọba wa ẹ fara yín mọ́ra. Pánsá yín ò fura pánsá jáná o. Bẹ́ẹ̀ ni àjà yín ò fura àjà jìn. Àwọn tó ń dájà sí láàrin làwọn tí wọn ò fẹ́ kìlú ó tò. Ẹ fara yín mọ́ra ẹ rántí bí àwọn bàbá ṣe gba ilẹ̀ kó tó fẹ̀. Ẹ rántí bí wọ́n ṣe gbalẹ̀ kí Ìbàdàn tó jẹ́ Ìbàdàn kí Ọ̀yọ́ tó jọ̀yọ́. Kífẹ̀ ó tó jẹ́ Ifẹ̀. Kí gbogbo orírun Yorùbá tó máa jẹ́ bẹ́ẹ̀. Iṣẹ́ àwọn bàbá yóò gbọ́dọ̀ bàjẹ́ o. Ẹ gbàdà tó bá jẹ́ páwọn ìjọba ló ń fún yín lówó tẹ́ fi ń survive. Ẹ̀yin lẹ nílùú ẹ jára yín kú òun bẹ́ẹ̀ o. Torí pé n tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. Kò sẹ́ni tó fẹ́ràn àwọn tí wọ́n jí lọ tí wọ́n jí gbé, kò sẹ́ni tí ó kówó lẹ̀ lọ mú wọn o. Àwa ara wa náà lágbára wa. Ó dáa náà ibi tẹ́ ti mọ̀ ní wípé nígbà tí kinní ti ń ṣẹlẹ̀ lọ́wọ́ tó ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ọjọ́ wo lẹ rí i pé ìjọba kó gbogbo wa àwọn army 1 billion lọ síbẹ̀ lójú ẹsẹ̀ tán dẹ̀ kó wọn wá. Òótọ́ àwọn army wa gbìyànjú lóòótọ́. Ní tí mò ń sọ ni pé àti àwọn army àtọlọ́pàá tí wọ́n kó lọ. Ara wa náà là ń kóra wa lọ síbẹ̀. Àwọn takún pẹ̀lú lórí wa yóò rin ilẹ̀ ilẹ̀ òkè ni wọ́n wà. Ẹ̀yin ọba wa. Aspirobi. Ẹ pẹ́ láyé o. Ṣùgbọ́n ẹ lo ipò tẹ́ wà. Aspirobi. Wọ́n ní kò bàjẹ́ lórí alára lálára fi ń jẹ́ lára léni o. Kò bàjẹ́ lórí ajérò lájérò fi ń jájérò léni. Bẹ́ẹ̀ ni kò bàjẹ́ lórí ọ̀ràngún léèlá náà ni wọ́n fi ń pe ìlànìlà fi ń bẹ. Nítorí ayé mi. Wọ́n lọ́ba tó jẹ tìlú rójú ọmọ aráyé ò ní gbàgbé ẹ̀. Èyí tó bá dẹ̀ jẹ tìlú bàjẹ́ ọmọ aráyé ò ní gbàgbé ẹ̀. Tó bá jẹ pé látòrí tí náà lẹ́ẹ̀tì gba gbogbo ohun tó ti lọ lórí ilẹ̀ yóò bá padà. Ẹ gbà ká mọ́ gbàgbé yín mọ́. Ṣọ́ra ṣe. Ẹ gba gbogbo ohun tó ti ṣẹlẹ̀ ká ẹ gba ipò yín kúrò lọ́wọ́ àwọn tó wà. Ṣọ́ra ṣe. Ẹ̀yin lẹ gba láwọ̀ funfun láàyè tí wọ́n fi ṣe pé wọ́n fi wá jọba lé wa lórí. Màbẹ́ni. Ẹ̀yin lẹ gbàwé láàyè tí gbogbo wa fi ń kàwé. Kò wá yẹ kí ìwé ta wá kà wá jọba lé yín lórí o.
àwòfẹ́. àṣẹ tó ń bẹ lọ́wọ́ yín ẹ dá padà káṣí ó máa bẹ lọ́wọ́ ẹ̀yin lọ́balọ́ba. ọ̀rẹ́ mi sọ̀rọ̀ ṣe. ikú tó ń pojúgbà ẹni òwe ní pa fún ni o. ọmọ aráyé burú ẹnu tán fi pàdé Ògún náà fi pàdé Ògún. Yorùbá ronú Masun. ayé ẹ jẹ́ ká dìde o. ayé ló ń ṣe ni. olóyè Sunday Igboho sọ̀rọ̀ àbá. wọ́n fara wọn lẹ̀ láti lè gbìyànjú. ayé mọ̀. ẹ̀yin akọni ìyìn náà dìde ńlẹ̀. ẹ̀yin ládéládé ẹ fọwọ́ ẹ finú konú. ìyá ò ṣe gbẹ. ẹ fẹnu kẹnu. ayé sòrò. ẹ fọwọ́sowọ́pọ̀. ẹni kárí ẹgbẹ̀lẹ́gbẹ̀ èèyàn lé o. tí ó gbà wá lẹ́nu gbogbo nǹkan ìtọ́rọ́ lọ nìkan ni ó gbà wá lẹ̀. ṣùgbọ́n lọ́wọ́ ní sọ̀kalẹ̀ nìkan náà ni ó gbé dìde. gbogbo gbàralẹ̀. ẹ jẹ́ agbára lọ́lọ́run ọba. ká tẹ̀ nífẹ̀ẹ́ ara wa. bá ní ìgbáralé wa ó lè ṣe kíni kó lè yọrí sí rere. ìfẹ́ àníjù la. ẹ̀yẹ orúkú tó pa odidi ọ̀gá iléèwé. ìfẹ́ àníjù bọ́ọ̀mọ́. àwọn dẹ̀ ń dákọ̀ láìláì làláwù. bẹ́ẹ̀ ni kìí ṣe láìláì làláwù ni wọ́n o. inú ẹnu. èyí tí mò ń sọ fún yín ni wípé ìfẹ́ ojú láàyè. Yorùbá ẹ dákun. ẹ jẹ́ agbára wa lọ́wọ́ ogun o. rí ọ̀rẹ́ o. ẹ jẹ́ agbára wa lórí ogun ò gbọ́dọ̀ kó wa lọ o. ọba tó la Musa. Àròjinlẹ̀ lètò tẹ́ ń gbọ́ tá a bá rò dáadáa máa ta kókó bàbá dẹ̀ ro àmọ́ jóná. wá. ọmọ Yorùbá ẹ ronú jinlẹ̀ dáadáa o ẹ má sùn. ọba tó a ti sùn jù. tún fún. a ti fi afẹ́ ayé. gbé wa bó. èmi nìkan lóore kàn èmi nìkan ni mo lè ṣe é. a ti fi gbàgbé gbogbo òpìlẹ̀ o. wọ́n ní bàbá jòun gbé ká mọ̀ jòun gbé. lẹ́hùn mẹ́yà. ẹ rántí báwọn tó síwájú ṣe fi lé yín lọ́wọ́ bó ṣe wà. ìyá sọ. gbọ́dọ̀ bàjẹ́ lórí yín o. èké alimọ̀ni arájà náà bí kúrò. يا من يخرج دم من الجنة ورده ويا من درى يبقى. ẹ̀gbọ́n lórí ètò Àròjinlẹ̀ tì ní àníri jù báyìí lọ yòókù tún di ọjọ́ mẹ́jọ tá a tún máa gbéra sórí àwọn ètò náà. mo kí gba àwọn tàjọ ń ṣètò pátápátá Olúbísí ọmọ Akínlóye. Malwaki. ẹni àwọn ò tí ò gbọdọ̀ wòran bàbá wa kí ni bẹ́ẹ̀ ni. la wani man nasi. Igwe DJ Tuga ajawa Mansuratu Akabaola. Madam Olúwabùnmi. ìyàwó káyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tàjọ ń ṣètò náà. Aspiro. ìrojú orí lámọ̀rí o. Aspiro. wọ́n tẹ̀ jẹ́ ń wò wá náà àtẹ̀yìn tẹ̀ ń bá wa ṣe ojú òní tìyín o à ní parẹ́ mọ́nú ayé o. Aspiro bi. ọmọ aráyè òní fẹ̀jẹ̀ mi àti ẹ̀sìn tutù àti táyà wa àtọmọ wa mi o. yòókù tó dijọ́ mẹ́jọ ó dàbọ̀. lórúkọ tèmi ni àjù Taofeek Shafihin Olapade. Atami. ọmọ bíbí ìlú Ìbàdàn kó bọ́mọ jẹ́ ilé bàbá tó bí mi lọ́mọ. tiwa ò ní bàjẹ́ tiẹ̀ náà ò ní bàjẹ́ sami àdúrà ó dàbọ̀ o. ayé ilé. ayé ilé. ọ̀rẹ́ mi ṣọ́ra ṣe ènìyàn ò sí gbọ́kànlé. ọ̀rẹ́ mi ṣọ́ra ṣe. bánú sàn mama bẹ́nìyàn sọ tòrójú lárí. ọ̀rẹ́ òdenu àwọ̀ fẹ́lẹ́ bonú àwòrígun àṣẹbí. ọ̀rẹ́ mi ṣọ́ra ṣe tòrójú lárí. ọmọ aráyé burú